nǹkan tó ṣẹlẹ̀ ní bàbá ńlá tó ṣẹlẹ̀ ní àti rí àwọn nǹkan tó ṣẹlẹ̀ ní Yewa, Èkìtì, Kogi, ní Ẹ̀gbẹ́ àti àwọn tó ń ṣẹlẹ̀ ní ilẹ̀ Yorùbá, àti rí pé fìrífìrí ogun ó ti ń wọlé. Ìdí ẹ̀ la fi pè àpéjọ yìí kí àwa ààrẹ in council gẹ́gẹ́ bí olórí ogun ilẹ̀ Yorùbá láti sọ fún àwọn ọmọ Yorùbá pé kí a ṣọ́ra ká wo agbègbè wọn dáadáa pé a ti ń rí fìrífìrí ogun. A ti wá gbọ́ àwọn nǹkan kan wípé àwọn jàǹdùkú yìí wọ́n ti wọ ilẹ̀ Yorùbá tí àwọn olóyìnbó ń pè ní infiltration. A ti wá gbọ́ pé tírélà tó bá fi kóyàn wá, ní abẹ́ tírélà yẹn àwọn nǹkan ìjà ló wà lábẹ́. Àna ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tó ń kó wá kì í ṣe ara Nàìjíríà nìkan, Chad àti Niger ni. Òun ni a fi ń sọ fún àwọn ọmọ Yorùbá lọ́balọ́ba àtàwọn gómìnà wa pé a ti sọ fún yín o kí a jọ ṣiṣẹ́ papọ̀ lórí ọ̀rọ̀ ààbò yìí. Ẹ gbọ́ láti bí ọdún méjì sẹ́yìn o, òun ló délẹ̀ báyìí o. Kó má wá dìgbà yẹn kán máa ní kí làárẹ̀ ń ṣe. Ààrẹ lọ́gàá ní traditional system náà ti wá ní àwọn ọ̀gá tó ń ṣe olórí ìpínlẹ̀ kọ̀ọ̀kan tó jẹ́ àwọn gómìnà. Ààrẹ ò lè ṣe nǹkan kan tí àwọn aláṣẹ ò bá sọ pé ó yá. Bí ẹ bá tẹ̀ ní káàrẹ ṣe nǹkan, ìjẹ́ tẹ̀ di fún ààrẹ ní nǹkan tó máa fi ṣe nǹkan kan. Ní ayé àtijọ́ wọ́n bá fẹ́ rán jagunjagun kó lọ jagun, àwọn alágbára ìlú wọ́n á dá agbára jọ fún pé èyí tẹ́ níyàn o, a mọ̀ pé ní nǹkan ṣùgbọ́n ti gbélé yìí. Ó ní àwọn ètùtù tí wọ́n máa ṣe tó wọ́n fi bá àwọn jagunjagun yìí. Ṣùgbọ́n tẹ́ bá rẹ́ nìkan tó ń jáde nínú afẹ́fẹ́ àbí ẹ̀rọ ayélujára pé káàrẹ̀ lọ sógun, ẹ mọ̀ pé ọ̀tá ilẹ̀ Yorùbá wọ́n rán ni o. Ogun ò ń ṣe nǹkan tó yẹ pé wọ́n kàn ń tìyàn lọ láì jẹ́ pé gbogbo ìlú gbìmọ̀ pọ̀ pé kó jókòó kó wá lọ jagun. A ní ogun ti ṣẹlẹ̀ o, ṣùgbọ́n a ti rí fìrífìrí ogun. Pẹ̀lú nǹkan tó ń ṣẹlẹ̀ ní gbogbo òkè ọya yìí, ní àná vice principal ní Kebbi state wọ́n pa boarding house ni, wọ́n dẹ̀ kó àwọn ọmọ obìnrin 15 wọ́n ti kó lọ báyìí. Ojoojúmọ́ là ń gbọ́ wọn ọ̀fọ̀ lórílẹ̀-èdè yìí. Wọ́n ní ikú tó dẹ̀ ń pojúbọ ni, òwe ní ń pamọ́ ni. Àfẹni tí ò bá fẹ́ràn ara ẹ̀ la sọ pé kò yẹ kí Yorùbá múra. Tí a bá wo gbogbo Nàìjíríà, ilẹ̀ Yorùbá ló dàbí pé ó sì ní àlàáfíà díẹ̀ lórí ààbò díẹ̀. Wọ́n dẹ̀ ń súnmọ́ mi ní, wọ́n ń súnmọ́ wa díẹ̀. Tẹ́ bá wo nǹkan tó ṣẹlẹ̀ ní Kwara State, ìran 4 ló wà ní Kwara State: Fulani, Yorùbá, Tápà àti Bàrìbá. Wọ́n attack gbogbo àwọn ìran mẹ́tẹ̀ẹ̀ta yòókù, ibi tí ilẹ̀ Yorùbá wà nìkan náà attack. A dẹ̀ mọ̀ pé ojoojúmọ́ àwọn aláṣẹ ń paná ìròyìn nǹkan tí ò mú ààbò dáadáa wá bá orílẹ̀-èdè wọn tí a ń pè ní security threat. So à ń pè ìpàdé oníròyìn tó jẹ́ ìpàdé oníròyìn àgbáyé kí gbogbo ayé lè mọ̀ pé kí wọ́n múra, pé kí olúkálùkù nǹkan tó bá ní kó múra láti fi dáàbò bo ilẹ̀ Yorùbá. A dẹ̀ ti sọ nínú àdàkọ yìí wípé kò sí nǹkan tó burú tí Amẹ́ríkà bá wá ràn wá lọ́wọ́. Orílẹ̀-èdè Nàìjíríà wọ́n lè sowọ́pọ̀ pẹ̀lú Amẹ́ríkà láti mú àwọn abayéjẹ́ yìí, àwọn tó ń mu ẹ̀jẹ̀ lójoojúmọ́ yìí, láti mú ọkọ̀ lórílẹ̀-èdè wa. Tí ò bá lè ṣọ́ ilé ẹ,
alágbára àdúgbò àwa bẹ́ẹ̀ ṣọ́ torí hàn tó bá ṣẹlẹ̀ lórí nínú ilé ẹ á kan àdúgbò tó bá yá and ẹ má gbàgbé wípé Amẹ́ríkà ní business interest ní Nàìjíríà tá a bá quantify business interest Amẹ́ríkà kò lè less than $80 billion wọ́n dẹ̀ mọ̀ pé tí àwọn ò bá tètè dá sí tí ogun bá ṣẹlẹ̀ á affect business interest wọn ẹ má dẹ̀ gbàgbé pé 250 million people ló wà ní Nàìjíríà tí wọn ò bá tètè dá sí kán mú àwọn tó fẹ́ dógun lẹ̀ kúrò yìí tí ogun bá ṣẹlẹ̀ kò sí country tó lè gba refugee wa ní West Africa 250 million ní last week ní South Africa àwọn Palestinian tó lówó kẹmọ̀kan tó ń pè lógún wọ́n dẹ̀ ṣátà plane kan wọn ní passport wọ́n dẹ̀ nìkan máa gbé wọn lọ sí South Africa àwọn fẹ́ lọ ṣe refugee bẹ̀ wọ́n débẹ̀ àwọn aláṣẹ South Africa wọ́n dá wọn dúró fún 12 hours torí kò sí passport lọ́wọ́ ọmọ ogun ti displace wọn so àwọn tó bá ní nàláì kán mọ̀ nǹkan tó ń jẹ́ ogun o ẹni tó bá ní nàláì kó lọ sí Benue State kó lọ mọ̀ nǹkan tó ti ṣẹlẹ̀ sí Benue State àti Plateau State ẹni tó bá ní nàláì kó lọ sí Borno nǹkan tó ń ṣẹlẹ̀ sí Borno torí pé kò tí ì ṣẹlẹ̀ sí wọn bí Yorùbá ò prepare ṣùgbọ́n gẹ́gẹ́ bí ọmọ Yorùbá gidi tó dẹ̀ pé ó máa ń rọjọ́ iwájú òun la fi pe pàdé oníwèrò a ti ṣe àìmọye adúbá àwọn oníwèrò ìṣòro níkọ̀ọ̀kan ṣùgbọ́n eléyìí jẹ́ ìpàdé oníròyìn àgbáyé tí wọ́n ń pè ní World Press Conference. Ordinary security should be the major responsibility of the governor. Every governor have their own security votes. Every local government chairman have their own security votes. I, Ààrẹ Ọ̀nà Kakanfò of Yorùbá, I did not take any salary. I was not being given a salary or being given a security votes. And the normal procedure of informing authority is to write a letter to them. Because if you speak on public, they may deny that they didn't have notice or they did not read that news. So I've written a letter, which is normal procedure. And after I've wrote that letter, I've discussed this more than 100 times in public function. I've granted an interview. We have reflected in many press statements we have issued. And I think they are being reluctant to do it. Or maybe they are having the illusion that, impression that maybe we want to do their job for them. But a good traveler who is most exposed in a developed world, security, protection of life and property is not saddled with the responsibility of the government alone. In most of the developing countries, all hands always be on deck to protect life and property. The retirees always being useful for intelligence for the government. Taxi drivers, artisans, always being useful. Opinion molders, always being useful. So if you underrate anybody that you can partner with to secure your state or your local government, that means the person in the helm of affairs is not serious about security. Because one information can save millions of lives if you have the access to that information. So I've taken normal procedure by writing all the governors that there is need for us to partner on the issue of security. I have my followers on ground. I have a Southwest security stakeholders, which compass about 14 different organizations who have a very good antecedent on the issue of security. The Oduduwa People's Congress is there that have the followers about 7 million people. So what do you want? You don't need to politicize the issue of security. If you are politicizing the issue of security, you are working against yourself on the basis of image and even your political future.
ok. ètò kan tó tèmi létí ètò olómi ọgbọ́n ni ọmọ òye nìkan ẹwà kan fìdílé àbíkẹ́ fìdílé kan kálẹ̀ rẹ̀ kọ́kọ́ lórí ètò yóò. lórí ètò Olúṣọlá olómi ọgbọ́n. ọmọlé ìwé o ẹ fara yín balẹ̀ kẹlẹ̀ rẹ̀ kọ́kọ́ lórí ètò yóò. àtẹ̀yìn àgbàlagbà ẹ jẹ́ kájọ máa gbọ́ ètò Olúṣọlá ní olómi ọgbọ́n. olómi ọgbọ́n ètò ìyẹlẹ ìkànnì. ètò kan tó tèmi létí ètò olómi ọgbọ́n ní ọmọ òye nìkan ẹwà kan fìdílé àbíkẹ́ fìdílé kan alẹ́ rẹ̀ kọ́kọ́ lórí ètò yóò. alẹ́ rẹ̀ kọ́kọ́ rẹpẹtẹ lómi jàmbó rẹpẹ. àtẹ̀yìn àgbàlagbà ẹ jẹ́ kájọ máa gbọ́ ètò Olúṣọlá ní olómi ọgbọ́n.